ìlú yìí ni wọ́n ń pè ní Àyọ̀gò ní orílẹ̀-èdè Benin Republic. Ibi ni òpópó Ọ̀yọ́, ọ̀nà tí àwọn baba ńlá wa tó máa tọ̀yọ́ bọ̀, ọ̀nà tí wọ́n máa ń gbà wọlé. Ibi báyìí náà máa ń gbà wọlé nígbà náà. Ibi báyìí náà máa ń gbà wọlé. 315 years. Ọ̀nà nípa ti tẹ̀dó bí báyìí. Ìṣákọ́lẹ̀ bá ti Dahomey, ibi ni wọ́n kó pamọ́ sí. Tó bá ti tó tán, wọ́n kó lọ sí Ọ̀yọ́. Tó báyìí Ọ̀yọ́ tààrà ló lọ báyìí. Tààrà ògiri alapàtẹ́rì yìí títí fi lọ sọ́hùn. Lọ sàlẹ̀. Agboolé ìpamọ́ Ìṣákọ́lẹ̀ ibi tí wọ́n máa ń kó gbogbo ẹrú àti kinní kan gbogbo kí ló ń kó gbogbo ẹ̀ sí. Ṣé àwọn èèyàn gbọ́ Yorùbá dáadáa ní ìlú? Wọ́n gbọ́ Yorùbá dáadáa. A rí àwọn Ìgúnláwà, àwọn Ìfọ́n, ṣùgbọ́n àwọn baba ńlá wa ń gbìyànjú láti ṣe ìtọ́jú èdè wọn. Ìdíròkò bí àwọn Ògògó náà wà ń bí. Ìdílé àwọn Ògògó Kúlódò. Ibi ni wọ́n máa ń. Ògògó Kúlódò ṣe lè ṣàlàyé ẹ̀ dáadáa fún wa. Àbọ̀mẹ́ dàbí Ọ̀yọ́ tó wá fọ́n káàkiri. Mo máa ń sọ fáwọn èèyàn pé orílẹ̀-èdè l'Ọ̀yọ́ náà ò bá jẹ́. Ọlá ń pé àṣà wọn ni pé á padà sílé. Jẹ́dé dáadáa ló sì yẹ ẹyan kan ló yẹ ń sówó ló yẹ ń sọmọ. Bẹ́ẹ̀ tí ìdílé ilẹ̀ tẹ wá bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ lọ lẹ́lọ́ba. Ẹ jẹ́ kí n kàn fún yín ní ìtàn kíákíá kí gbogbo ohun tẹ́ fẹ́ wò yìí kó lè yé yín yékéyéké. Ní ìgbà tí Kingdom of Dahomey àti Ọ̀yọ́ Empire tí wọ́n ja ogun ní 17th century, Ọ̀yọ́ jáwé olúborí. Báyìí ni wọ́n sign agreement láàrin ara wọn wípé o ò ní kógun jà wá mọ́ ṣùgbọ́n a mọ̀ san ìṣákọ́lẹ̀ fún ọ. Ẹ jẹ́ ká lọ. Ok, jẹ́ bí tá à ń sọ̀bọ̀ ni pé ibi ni òpópó Ọ̀yọ́, ọ̀nà tí àwọn baba ńlá wa tó máa tọ̀yọ́ bọ̀, ọ̀nà tí wọ́n máa ń gbà wọlé. Ibi báyìí náà máa ń gbà wọlé nígbà yẹn. Ṣé orí ọ̀nà tá wà yìí? Orí ọ̀nà tá wà yìí ni. Òun náà fi ń pè ní òpópó Ọ̀yọ́. Orúkọ tó ń pè títí fi dè ní òun ni òpópó Ọ̀yọ́. Òpópó Ọ̀yọ́. Ṣé lè sọ ìtàn díẹ̀ nípa ìlú ìfọ̀n kékeré? Ìlú yìí ni ìlú Àyọ̀gò. Ìlú Àyọ̀gò jẹ́ ìlú àwọn Yorùbá tí wọ́n ń tẹ̀dó àwọn Yorùbá tí wọ́n kọ́kọ́ tẹ̀dó ìlú Dahomey. Ọ̀nẹ̀fà òun ni olóyè Aláàfin Ọ̀yọ́ tó wá gba ìṣákọ́lẹ̀ ní ìlú Dahomey tí Aláàfin Ọ̀yọ́ ó rán síbí. Nígbà tí wọ́n dé, àwọn sì wá pẹ̀lú àwọn jagunjagun kan àti ẹni tí ń dífá fún wọn. Ẹ̀ṣẹ́ yìí náà mọ̀ pé Ifá ní fọ̀nà mọ̀ wá nílẹ̀ Yorùbá. Tẹ́ bá sì dé Àyọ̀gò lénìí, ẹ rí àwọn agboolé oríṣiríṣi ló wà ń bẹ̀. Ìdílé àwọn Ìkòyí Ẹ̀ṣọ́ ó wà ní Àyọ̀gò ní Benin Republic náà. Bẹ́ẹ̀ ni. Ìdílé àwọn ọmọ Olómù Àpẹ̀rán ló wà ń bẹ̀. Ìdílé àwọn Ìkòyí Ẹ̀ṣọ́, ìdílé Ìlọ̀kọ́, ìdílé Ògògó, oríṣiríṣi bẹ́ẹ̀ lọ ló wà níbẹ̀ ní Àyọ̀gò. Àwọn eléyẹn wọ́n tẹ̀lé Ọ̀nẹ̀fà wá sí bíbáyìí. Àwọn ẹnìkan sì wà tó jẹ́ pé àwọn wá kẹ́hìn ni wọn náà tún wà bẹ́ẹ̀ tó bá ti yá kábíyèsí á fún ní àlàyé nípa gbogbo bẹ́ẹ̀ ni. So ọ̀nà tí wọ́n máa ń gbà wá látọ̀yọ́ nígbà yẹn orí ẹ̀ náà la wà yìí ní nǹkan bíi 200 years ago la ń sọ báyìí o. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà yẹn ni wọ́n ń pè ní òpópó Ọ̀yọ́. òun náà lélẹ̀. yìí. So báyìí Ọ̀yọ́ tààrà ló lọ báyìí. Tààrà tẹ bá gbé kíní tá ń lò lónìí maps kọ tẹ bá gbé sórí ẹ náà ẹ rí i pé ọ̀dọ́gba mọ́ Ọ̀yọ́. Òpópó Ọ̀yọ́ là ń pè bí. Ẹ jẹ́ ká máa lọ sáàfin. Ìṣákọ́lẹ̀ wa ni Aláàfin ìgbà náà ló rán Ọ̀nà-Ẹ̀fà wá gbà ní ilé tí wọ́n wá tẹ̀dó sí ìlú tí a wà yìí. Ọ̀nà-Ẹ̀fà máa ń jókòó ńbẹ̀ yẹn gbà yẹn. Bọ́dà nìyẹn bẹ̀ yẹn. Tó bá ti jókòó ńbẹ̀ ó máa ń ka àwọn ìṣákọ́lẹ̀ tí wọ́n mú wá, obìnrin ni, ọkùnrin ni, epo ni, kinní kan. Ẹni tí wọ́n ń ṣiṣẹ́ yẹn fún Ọ̀nà-Ẹ̀fà ni Adékànbí á jókòó síbẹ̀. Ọ̀nà-Ẹ̀fà ni ó yá ka obìnrin tó mú wá, ọkùnrin tí wọ́n mú wá, àwọn ẹrú tó wọ́n máa ka gbogbo ẹ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn ló máa ń gbé ṣiṣẹ́ yẹn ló máa ń gbé kà títí fi dọ̀hun yẹn. Ìdí tí a fi máa ń pè bí ní ojúbodè. Láti gbà yẹn di sìn. So ojúbodè níbi tá à ń wò yìí. Ojúbodè níbi tí igi òsè wà yẹn àbí. Igi òsè yẹn wà yẹn láti bẹ̀rẹ̀ kó bẹ̀ títí fi dọ̀hun. Títí dé sàlẹ̀ lọ́hùn. Títí dé sàlẹ̀ lọ́hùn ojúbodè là ń pè. So gbogbo èèyàn tó bá ń kọjá báyìí tó ń lọ tó ń bọ̀
ó gbọ́dọ̀ máa san ìṣákọ́lẹ̀ nígbà yẹn irọ́ tí Aláàfin tí Ọ̀nẹ̀fà bá ti rán àwọn ìjòyè sí torí òun náà ní ìjòyè ń bí lónìí àwọn jagunjagun tí wọ́n máa ń bá ṣiṣẹ́ ìṣákọ́lẹ̀ yẹn wọ́n bá ti lọ tó bá kó ìṣákọ́lẹ̀ yẹn wá ibẹ̀ ni Ọ̀nẹ̀fà máa ń ka gbogbo kan tó kan ìṣákọ́lẹ̀ ó máa ń ṣe ó máa wò pé ṣe gbogbo ẹ pé torí pé ìṣákọ́lẹ̀ ni ò pé ni Aláàfin fi rán wọn síbí sọ̀rọ̀ mi yé yín báyìí ibi là ń pè lójúbodè. ó ti yé mi ẹ jẹ́ á tẹ̀síwájú. ok. báyìí ni wọ́n ṣe gba ìṣákọ́lẹ̀ náà fún 100 ọdún ó lé 10. so ara extension Ọ̀yọ́ empire ni gbogbo bíbá yìí. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ empire ló gba gbogbo bíbá yìí títí fi dé Togo gbogbo Togo fi Togo Ọ̀yọ́ empire ni. Abọ̀mẹ̀ ńkọ́ ṣé bá Abọ̀mẹ̀ ò jìnnà síbí. Abọ̀mẹ̀ ò jìnnà síbí kò jìnnà síbí ṣùgbọ́n wọn lágbára ńgbà yẹn Ọ̀yọ́ ti ṣẹ́ wọn lápá kò sí Ọ̀yọ́ ti gba gbogbo yẹn ńgbà yẹn kán lè fi tọwọ́ Bálá ń pe ọ̀tẹ̀ bọlẹ̀ ni wọ́n fi Bálá fi sọ̀rọ̀ Aláàfin á ní ọ̀dà kóun fi fọ̀rọ̀ lẹ̀ ó yẹ kán mọ̀ sa ìṣákọ́lẹ̀ fóun. so dandan ni ìṣákọ́lẹ̀ nígbà yẹn báyìí. bẹ́ẹ̀ni. so bọ́lá ń lọ nísìn. a lọ Ògún tí wọ́n fi rìnà wá sí tí wọn bàbá ńlá wa fi rìnà wá sí Dahomey a lọ ibi Ògún yẹn ẹ fojú kan Ògún yẹn òòṣà yẹn tẹ́ bá ti fojú kan á dé ibi ìṣákọ́lẹ̀ ilé ìṣákọ́lẹ̀ ṣàkọ́lẹ̀ yẹn gangan sí amòyin débẹ̀. ṣé bẹ́ẹ̀ là ń lọ báyìí. ká gbà bí. ọ̀kan gbòógì lára ohun tí inú mi máa dùn tí ẹ bá lè ṣe òun ni pé kẹ́ ẹ wá ìtumọ̀ ìṣákọ́lẹ̀. ẹ kúṣẹ́ o. ìṣákọ́lẹ̀ túmọ̀ sí wípé mo gbà ẹ́ lọ́gàá má bá mi jà mọ́. ṣé àwọn èèyàn gbọ́ Yorùbá dáadáa ní ìlú. wọ́n gbọ́ Yorùbá dáadáa. a rí àwọn Ègùn láwa àwọn Ìfọ̀n ṣùgbọ́n àwọn baba ńlá wa ń gbìyànjú láti ṣètọ́jú èdè wọn. tẹ́lẹ̀ ọmọ Yorùbá kan kì í tẹ wọnú àwọn Ègùn. A kì í bá àwọn Ègùn ṣe rárá nípa ọ̀rọ̀ irúmọlẹ̀ wa nípa àwọn ọ̀rọ̀ ohun ìṣẹ̀ṣe wa torí pé wọn kì í pọ́nlé tó ṣe yẹ. ṣùgbọ́n nísìnyí kọ́. ṣàgbólé kan ní báyìí. tá a bá ti dé sí kínní ẹ̀yin wa mú ìtùnú ìpadà síbi torí ibi tó ní tàmọ́ ìtàn. kí ni èdè tẹ́ ń sọ níbí. Yorùbá là ń sọ. Yorùbá ni àbí. àwọn wá ní ànàgó. àwọn ànàgó gẹ́gẹ́ bí ta ṣe gbọ́ Yorùbá ló ní ànàgó inú Yorùbá náà ní ànàgó kò ti jáde bẹ́ẹ̀ ti jáde. bọ́ kí wá ní ìyàtọ̀ ànàgó àti Yorùbá torí ní bíbá yẹn sìn tí má débò mi sọ wá sọ pé ànàgó làwọn sọ. bẹ́ẹ̀ni. bọ̀ ṣùgbọ́n nígbà tẹ́yìn fẹ́ sọ̀rọ̀ sẹ́yìn sọ pé Yorùbá là ń sọ. gbogbo wa náà la ti dàpọ̀ mọ́ra wa àti Yorùbá àti ànàgó kankan náà ni wá tí Yorùbá bá ń sọ̀rọ̀ ànàgó wa gbọ́ ànàgó náà bá tún sọ̀rọ̀ Yorùbá náà gbọ́ ẹnu sísọ náà ni ọmọ ní ìyàtọ̀ kankan náà ni wá níbí láyọ̀gò Yorùbá là ń sọ níbí àwọn ọmọ àyọ̀gò tó sì jẹ́ pé wọ́n lọ òkèèrè tí wọ́n lọ rìnrìn àjò tí wọ́n lọ sí ìlú ànàgó àwọn náà wọ́n tún sọ ànàgó níbí. ọkùnrin tó bá sán ogun tó lè ṣiṣẹ́ dáadáa 41 obìnrin tó bá sán ogun tó lè ṣiṣẹ́ dáadáa 41 ó wà lára ohun tí Ọ̀yọ́ máa ń gbà lọ́wọ́ Dahomey lọ́dọọdún nígbà náà. Ìdí Àpẹ. Ibi ni Ìdí Àpẹ àdúgbò yìí là ń pè ní Ìdí Àpẹ ojúlé kan ládùúgbò ní lọ́dọ̀ tiwa ibi àdúgbò tá wà níbí ní Ìdí Àpẹ ìdílé Ọmọlómù. Bonjour. Gàmọ̀ yà bẹ́ẹ̀. Ẹ sàn. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ máa ń. Ẹ sàn. Ibi ní Ìdí Àpẹ ibi là ń gbé ibi ní ojúlé ìdílé Ọ̀nẹ̀fà. Ibi ni wọ́n máa ń yan ọba ìlú tiwa. Nínú agboolé inú máa ń yan ọba. Ibi ni agboolé àwọn Ọmọlómù Àpẹ̀rán. Àwọn Ọmọlómù Àpẹ̀rán ni wọ́n máa ń jọba níbí. Ṣòye yín báyìí. Nígbà láíláí ọmọ bàbá ńlá wa tí wọ́n wá ti Ọ̀yọ́ dé. Òòṣà tí gbogbo wa ti mọ iṣẹ́ ẹ̀
nílẹ̀ Yorùbá Ògún Ògún la fi ń rìnà Ògún yẹn wà ń bẹ Ògún ló lànà Ògún ló lànà òun náà la fi ń rìnà gbogbo kan tó bá ti dé àti ìbọn àti ọ̀fà kìíní kan tí wọ́n máa ń kó sẹ́gbẹ́ Ògún yẹn bẹ́ẹ̀. sẹ́gbẹ́ Ògún mẹ́ẹ̀ àwọn jagunjagun ìgbà yẹn Ọ̀nẹ̀fà ọ̀hún gẹ́gẹ́ bí àrólé Aláàfin gẹ́gẹ́ bí ọba nílẹ̀ yìí àwọn máa ń jókòó mẹ́yẹn ní fìdí ẹ̀ fìkàn yín àwọn bá ti jókòó oníkálukú tó bá ti dé àwọn máa ferí kanlẹ̀ fún Ọ̀nẹ̀fà ń bẹ̀. Charlie débi tó wà. Kò sí wàhálà. Lákàyọ̀sí mọ̀lẹ̀ olómi ilé fẹ̀jẹ̀wẹ̀ ìmáṣọ létí mọ̀ kí mọ̀ bóra ìjàgbọ̀ ọ̀run eégún ọkọ̀ Adéọlá àjàngbórì ògún aládàá méjì ó fi kan ṣáko ó fi kan yẹ̀rọ èyí mi lẹ́ o. Jẹ́ ibi ni Ògún wà Ògún ìlú Àyọ̀gó Ògún yìí ni òòṣà Ògún àjọbọ ti gbogbo ìlú wa Ògún yìí ni àwọn babaláwa gẹ́gẹ́ bí tí mo ṣe sọ fún yín Ògún yìí ni wọ́n fi rìnà wá sí ilẹ̀ Dahomey ó sì jẹ́ òòṣà kan tí à ń bọ̀wọ̀ fún gan nílùú Àyọ̀gó ibi tá a wà yìí ibi Ọ̀wọ̀ ni ibi ni ààfin Àyọ̀gó tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n wá ń ṣiṣẹ́ ìjọba ṣiṣẹ́ tí ọ̀nà àwọn tó ń ṣiṣẹ́ ọ̀nà tí wọ́n ti wá bu gbogbo àyè ń bẹ̀ ọba tó dé ní sí kábíyèsí àwọn máa ṣe àfihàn sókè lọ́wọ́ ibẹ̀ yẹn ní Ọ̀nẹ̀fà máa ń jókòó gbà tẹ́lẹ̀ àwọn nǹkan ogun wọn sí nígbà náà níwájú lẹ́gbẹ̀ẹ́ ó ti pẹ́ Ògún yẹn ó ti pẹ́ gan Ògún yìí ti pẹ́ mbẹ̀ gan Ògún yìí ti pẹ́ mbẹ̀ gan. Agbójúbá ni àwa náà wá rí ọ̀n bàbá ńlá wa náà wọ́n sọ fún pé wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n bàbá wọn náà fi rìnà wá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ok. Ká tẹ̀síwájú. Orílẹ̀-èdè Dahomey náà la wà. Orílẹ̀-èdè Dahomey náà ní ibi tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé Abomey gangan náà ń pè ní Dahomey Kingdom? Abomey gangan ní Dahomey tẹ́lẹ̀ kó tó má di Benin torí ibẹ̀ ní kíní báwo la ṣe ń pè orísun bàlá ibẹ̀ gan ní orísun. Dahomey dàbí Abomey dàbí Ọ̀yọ́ tó wá fún káàkiri bẹ́ẹ̀ ni. Mo máa ń sọ fáwọn èèyàn pé tí ò bá kí ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ sọ́yọ́ ni orílẹ̀-èdè lọ́yọ́ náà ò bá jẹ́ bíi dàbí Benin. Bẹ́ẹ̀ ni gbogbo bíi àwa ti àwọn baba ńlá wa ti wá bí tipẹ́tipẹ́ àwọn náà tẹ̀dó bíi gan-an wọ́n kọ́kọ́ wá bí ọlá ń pé àṣà wọn ni pé á padà sílé. Ṣé mọ̀ pé nǹkan tẹ́ sọ yìí ọ̀mọ̀wé kan pòfẹ́sọ̀ kan ó sọ irú nǹkan tẹ́ sọ yìí gangan pé nǹkan tó jẹ́ kí Yorùbá sún sẹ́yìn díẹ̀ bẹ́ẹ̀ ni ó ní pé mílí làbọ̀ sí ní oko. Bẹ́ẹ̀ ni tẹ́ bá wo Àjàṣẹ́ lónìí àwọn ńgbà táwa ń lọ síléèwé wọ́n kọ́ wa ń pé àwọn Yorùbá náà tẹ̀dó Àjàṣẹ́ bẹ́ẹ̀ ni. Lénìí sìn àwọn Ìgùn ni wọ́n ń pàṣẹ àwọn Ìgùn ni wọ́n ń pàṣẹ láyé Àṣẹ àwọn Yorùbá náà sì ní Àjàṣẹ́ àwọn náà kọ́kọ́ tẹ̀dó Benin torí àwọn bàbá wa àwọn Yorùbá a kì í pọ́n iṣẹ́ tá a bá ṣe bí àpọ́nlé àwa ti parí iṣẹ́ á padà sílé wọn gbàyè. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ok. Báwo lẹ ṣe rò pé ìlú yìí ṣe dàgbà tó? Òun náà ni mo fẹ́ fi hàn yín báyìí. A ní kọ́kọ́ wo bí náà àbí? Ok. Ká kọ́kọ́ wo bí náà àbí? Ok. Ká gba kíní ẹ̀. Bá mi ya fọ́tò àmì. Ẹni sòkè ń bá yín fa kí. Ṣé lè ṣàlàyé nǹkan tó kọ ní Faransé ní Yorùbá fún wa? Ibẹ̀ wọ́n kọ Sanctuaire de Ọ̀nẹ̀fà ọ̀gá ńlá àrólé Aláàfin. Èyí ni ojúbọ Ọ̀nẹ̀fà àkọ́kọ́. Ok, ojúbọ Ọ̀nẹ̀fà àkọ́kọ́. Bíi ibi tí ó wọlẹ̀ sí. Ó wọlẹ̀ sí. Ibẹ̀ ni
ambassadeur plénipotentiel àwọn ni àrólé 1711 òun ni Ọ̀nẹ̀fà wá bí gan 1711 Ọ̀nẹ̀fà wá bí 1711 that's 215 years bẹ́ẹ̀ni òun ni Ọ̀nẹ̀fà ti wá bí 315 years 315 years ní Ọ̀nẹ̀fà ti tẹ̀dó bí báyìí ọjà wọlé. Ibi gan ni ibi tí bàbá wọlé sí Ọ̀nẹ̀fà gbogbo òun náà nu ojúbọ Ọ̀nẹ̀fà ọ̀gá ńlá àrólé Aláàfin. Rárá kò ń ṣe ọmọ ọdún ìlú yìí ni ìlú yìí sì tún dàgbà jù báyìí lọ nítorí pé ó ṣe láwọn date kan tó mọ́ fi hàn yín sí níwájú. Ibi ọ̀wọ̀ níbí a kì í jẹ́ kí gbogbo èèyàn wọ bí gbogbo èèyàn débí. Gbogbo bí tẹ̀lé mú alẹ́ mọ́ obìnrin ò lè débẹ̀. Bí obìnrin ò lè débẹ̀ tí Ọ̀nẹ̀fà kan bá jẹ́ ibi ni wọ́n máa ń ṣe tutù fún ọ gbọ́dọ̀ ṣe tutù níbí lójúbọ bí torí Ṣàngó tí wọ́n fi ń ṣe tutù fún wọn Ṣàngó yẹn wà ń bẹ̀ tí ọ̀n bàbá wa mú wá láti Ọ̀nẹ̀fà yẹn mú wá láti Ọ̀yọ́ ó wà ń bẹ̀ ilé Ṣàngó ló wà ń bẹ̀ yàrá Ṣàngó nìyẹn wọ́n ṣe tutù fún Ọ̀nẹ̀fà bí kó tó wá di pé tó bá ti parí gbogbo ẹ̀ kó tó wá di pé wọ́n dàdé fún wọn tó bá ti dàdé fún wọn tán wọ́n á di kábíyèsí nínú tó bá ti jáde kóńbí ó ti di ọba wọ́n á ṣe gbogbo ètùtù tó kù kábíyèsí á ṣàlàyé fún. Ìlànà bọ́n ṣe máa ń ṣe lọ́yọ̀ọ́ náà nìyẹn dìsí. Bẹ́ẹ̀ náà ni kò ní yàtọ̀ jù. Bọ́n ṣe máa ń ṣe náà nìyẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ilé Ṣàngó ìlú àjọbọ wà ṣùgbọ́n eléyìí ti di lọ́ba bí tó máa ń ṣe ọba ni tí olóyè kan bá jẹ tí tó máa gbó olóyè kan ibi ni wọ́n tún ṣe olóyè wọ́n tàrí fún wọn ṣe gbogbo ètùtù fún bí ibi gangan ní ibi ètùtù Ọ̀nẹ̀fà àti olóyè. Ṣé yàrá Ṣàngó ni? Bẹ́ẹ̀ ni yàrá Ṣàngó ni bí. náà kò ní ìdá tí ó yẹ jẹ́ ká tẹ̀síwájú. Báyìí ẹ jẹ́ kí n wá sọ fún yín pé gbogbo wa ní ilẹ̀ Yorùbá pátá ẹbí kan náà ni wá nítorí gbogbo agboolé tó ṣeé ṣe kẹ́ rí nílẹ̀ Yorùbá pátápátá òun náà lẹ máa rí níbí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Akórèwé àwọn aládìkún ibi ni oríkì tí wọ́n ní aládìkún ìdílé aládìkún àwọn ni bí. ó ní bí. àwa máa ń pè wọ́n ní Akórèwé ibi ni ìdílé wọn àwọn ni wọ́n ń ṣiṣẹ́ àwọn ni tó máa ń ṣe ìpamọ́ ìṣàkọlẹ̀ ibi ni agboolé ìpamọ́ ìṣàkọlẹ̀ ibi tó máa ń kó gbogbo ẹrú àti kinní kan gbogbo bí wọ́n kó gbogbo ẹ̀ sí ògiri alapàtẹ́rì yìí títí fi lọ sọ́ọ̀hún lọ sàlẹ̀ agboolé tí wọ́n. ọmọ ní kíní ilé ìṣàkọlẹ̀ ibi inú alapàtẹ́rì yìí ni wọ́n bàbá ńlá wọn ti máa ń kó ìṣàkọlẹ̀ sí tẹ́lẹ̀. ok ibi náà máa ń kó ìṣàkọlẹ̀ sí tẹ́lẹ̀. inú ilé yìí nígbà tí ayé wa ńlá jùlọ ni wọ́n á gé ilé yẹn tó ní kálukú fi ṣe ẹnu ọ̀nà tí wọ́n ń gbé ṣùgbọ́n ibi ni àtòrí ẹ̀ ìdí tí kábíyèsí ní kí wọ́n fi ilẹ̀ kó gbé bẹ́ẹ̀ kí gbogbo àwọn ẹni tí tó bá dé tó bá fẹ́ mọ̀ nípa ìtàn wa kó lè fi gbogbo lè ọ̀nà ló ti wá jẹ́ gbogbo nǹkan bí ó jẹ́ bẹ́ẹ̀ gbogbo yìí ni ìdílé kìíní aládìkún àwọn aládìkún ẹ̀ náà ń ṣe ìtọ́jú ìṣàkọlẹ̀ níbí fún Ọ̀nẹ̀fà. so ibi báyìí ni wọ́n máa ń kó ìṣàkọlẹ̀ sí. a ti lè wọlé ẹja wọlé kẹwọ ẹ jẹ́ kó fà lọ. ọmọ aládìkún ebi ni ìdílé ọmọ aládìkún. ẹ kú iṣẹ́ sà bonjour ẹ̀sán ẹ kú iṣẹ́. ṣẹ́rí gbogbo ẹ̀jẹ̀ ní ìpamọ́ ebi ìpamọ́ ìṣàkọlẹ̀ tẹ́lẹ̀ tí àwọn bàbá wọn fọ àwọn tó wá àwọn àpè nísìn tí wọ́n fi ṣe ibùsùn. tíṣe. ṣé wọ́n lè fún wa ní oríkì aládìkún yẹn. wọ́n fún yín ní oríkì aládìkún. bóyá tá a bá tún padà wọ̀. àwọn aládìkún á fún yín ní oríkì wọn. gbogbo bíbá ilé ìṣàkọlẹ̀ máa ń wà nígbà yẹn kì í ṣe ibi tá à ń gbé tẹ́lẹ̀ kì í ṣe ilé wọ́n gba apá kan wọn ṣùgbọ́n gbogbo bíi
ni wọ́n máa ń kó ṣàkọlẹ̀ sí Fáláàfin. Ìṣàkọlẹ̀ bá ti Dahomey dé ibi ni wọ́n kó pamọ́ sí. Tó bá ti tó tán, tó bá ti ṣetán, wọ́n kó lọ sí Ọ̀yọ́. Ọ̀yọ́. Ta ló lè fún wa ní oríkì yẹn? Wọ́n fún yín ní oríkì yẹn. Ìyá olómi ẹsẹ̀. Á padà wá rí wọn. Ok. Kò sí àgbàlagbà ńlé tó lè fún wa lóríkì náà. Àbá tẹ̀síwájú. Ṣé ká máa lọ sáàfin báyà bí? Yọká àǹṣó. Ok. Okun àgọ́ta fẹ́ lọ sáàfin ẹ má wọrí. Ok. Ẹ fojú kan bàbá. Ojú ara mi ti. Ẹ rí bàbá. Ẹ kúṣẹ́ o. Bàbá ẹ pẹ̀lẹ́. Yes sir. Yes sir. Ìdílé Ọ̀gánlá la kó lọ́hùn. Bẹ́ẹ̀ni. Ibi ni ìdílé Ọ̀gánlá. Ìyẹn ni ìdílé àwọn ọmọ Olómù. Bẹ́ẹ̀ni. Ìdílé Ọ̀nẹ̀fà. Torí Ọ̀nẹ̀fà àgbà yẹn Ọ̀gánlá ni wọ́n máa ń pè. Ọ̀gánlá ni wọ́n máa ń pè. Ibi ni ìdílé Akórewé. Ó jẹ́ méjì. Bẹ́ẹ̀ni. Ok, ibi tá wà ní ilé Abúgágà. Ọmọ Alóró lẹ́kùnlé náà ń pè wọ́n. Nkangiri àgbà ìdílé wọn ni. Àwọn ni tó mú òrò wá nínú ogun àwọn bàbá wa tó ń tẹ Ọ̀yọ́ dé. Àwọn ìdílé yẹn ló mú òrò wá sí Àyọ̀gò. Ẹ rí bẹ́ẹ̀ ń kọ ọmọ Alóró lẹ́kùnlé. Àwọn ni ẹni tó mú òrò wá sí ìlú Àyọ̀gò. Ìdílé tí wọ́n níbí ìfi lọ báyìí. Ọ̀dọ̀ báyìí ni gbogbo ọ̀dọ̀ tí wọ́n. Ok, Adé Kádé Ìdíròkò àbí? Ok, Kádé Ìdíròkò. Ok, déjà lọ. Kádé Ìdíròkò. Je vais te voir après, tu vas faire un travail pour moi. Le travail des hôtesses. D'accord? Je vais dire ça à ton papa. Ok. Ìlú yín ní ìtàn tó pọ̀ gan-an. Bẹ́ẹ̀ni. Ó ṣeé ṣe kí gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó kù má tọ́jú. Ó ní ìtàn tó pọ̀ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ok, ẹ ṣeun. Mo dẹ̀ mọ̀ pé inú àwọn ọmọ Ọ̀yọ́ náà máa dùn láti rí ìtàn tí ìlú yín gbé dání. Ọ̀dà. Kí lẹ rò pé ó ṣẹlẹ̀ síbí nígbà tó Ọ̀yọ́ Empire collapse? Ẹ kúṣẹ́ o. Ẹ jẹ́ wá sọ fún yín pé tẹ bá wo fídíò yìí débi tẹ́ẹ̀dẹ̀ tí subscribe. Kò dáa o. Ẹ jẹ́ bá mi subscribe ká lè ráyè máa rin inú àwọn ìrìn àjò yìí fún yín. Ẹ ṣeun. Agboolé yìí ni agboolé Ìlọ̀kọ́. Àwọn Ìlọ̀kọ́ ọmọ Àrélù. Agboolé tí wọ́n ní. Àfìdábẹ́ni lórí. Fìyókù jí ni. Agboolé tí wọ́n ní. Àwọn ni Oní Ababa Ògùn. Àwọn ló máa ń sà wọ́n Oní Ababa Ògùn. Oní Ababa Ògùn iṣẹ́ tí wọ́n ní nígbà tí Ọ̀nẹ̀fà ti Ọ̀yọ́ bọ̀. Àwọn ni Aláàfin fi lé Ọ̀nẹ̀fà lórí gẹ́gẹ́ bí security àbí akọ́dà wọn tí wọ́n ṣe ìmójútó Aláàfin gẹ́gẹ́ bí àrólé Aláàfin kí wọ́n ṣe ìmójútó Ọ̀nẹ̀fà gẹ́gẹ́ bí àrólé Aláàfin. Àwọn iṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ bí oríkì wọn náà ti gbọ́. Àfìdábẹ́ni lórí Ìlọ̀kọ́ ọmọ Àrélù. Àwọn iṣẹ́ wọn ni kí wọ́n ṣe iṣẹ́ idà làwọn wọ́n ṣe kíní ni ìdílé tí wọ́n ní agboolé wọn ní. Kíní kan wà ńbẹ̀, yàrá kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní yàrá àṣẹ ọba. Ibẹ̀ ni Ògùn kíní kan tí gbogbo àṣẹ tí wọ́n máa ń lò, Ògùn agbára tí wọ́n máa ń lò fún Ọ̀nẹ̀fà. Ibẹ̀ ló wà. Ìdílé tí wọ́n ní. Bá mi ya kíní. Ẹ káàsán. Bonjour. Àbí bonsoir. Ó ti ní wo. Ok. Kí leléyìí? Àgbàdo náà fi ń ṣe. Èló náà fi ń tà. Ẹ fẹ́ rà? Mo fẹ́ ìyàwó bó ti ṣe rí. Ok. Ṣé ti gbà? Ok. Ó yá bá ń fún ọ ní. Mo pọ̀. Ok. Ó wọ́n fẹ́ gbé àbí. Ó yá.
Prenez pour 100 francs. Prenez pour 100 francs. Ó ti wà okay. Ó ti wà okay. Ok. Ẹ ṣeun. Ṣé ti yá? Ṣé gbọ́ iye tí wọ́n pe kíní ti ara yìí? Wọ́n ní pọ́n nǹkan. Àgbàdo náà fi ṣe kíní náà. Ó dàbí ìgbà téèyàn bá dín àgbàdo. Ó dàbí gúgúrú dídín. Ó ti ṣe rí gangan náà nìyẹn lẹ́nu. Wọ́n ń ṣe tí ìṣẹ̀ṣe pọ̀ gan-an tí wọ́n sì fẹ́ràn ìṣẹ̀ṣe gan-an. Wọ́n ní ilé òní. Ilé òní. Ibi là ń pè ní ilé òní. Ilé àwọn ìlọ̀kọ́. Ìlọ̀kọ́ ọmọ rẹ̀ ibi ní ilé wọn. Agboolé wọn níbí. Àwọn akọ́dà ọba ibi ní ìdílé wọn. Wọ́n wà náà wọn àkọ́kọ́ wọn aṣáájú tí wọ́n tẹ̀dó ibi pẹ̀lú Ọ̀nàfà. Tí wọ́n jọ wá láti Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ bí tí wọ́n ṣe sọ ẹ̀yin náà ti mọ oríkì wọn. Bẹ́ẹ̀ ni. Àfìdàbẹ́ni lórí fìyókù jí ni. A kì í bàbá. Okay. Wait. Ẹ kúlé wa. Ẹ kúlé wa. Ẹ kúlé wa. Ẹ kúlé wa. Adúpẹ́. Àwọn ọmọ wọn sì ń ṣe ìwádìí lórí Yorùbá tá jẹ́ níbí pẹ̀lú ìtàn wa àti ohun ìṣẹ̀ṣe wa. Mo ní kí wá fi ilé òní fi hàn wọ́n. Ọ̀kan náà wọn àgbà ìlú wa ni wọ́n. Ẹ ṣeun. Ẹ kú tọ́jú ìlú náà. Ẹ sà. Ẹ kú tọ́jú ìlú wa o. Àṣẹ bàbá. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ. 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 Ẹ ṣeun. Ẹ ṣeun. Tó bá ti yá ilé àwọn olùmọ̀lẹ̀ tó àáfi mélòó kan fi hàn yín. Nípa ìlú yìí a sì ní ìtàn tó pọ̀ gidigidi gan tí a fẹ́ sọ nípa ìlú yìí. Wọ́n tún pè lọ́jà alẹ́ ọ̀hún níbí. Òkè alẹ́ náà máa ń ná ọjà ilé. Alẹ́ náà máa ń ná ọjà yìí. Mọ́ṣáláṣí ìlú Ayọ̀gbó ni. Mọ́ṣáláṣí wà ní. Ṣé ẹ̀yin lẹ ṣe léyìí síbẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni ìlú ló ṣe community agbègbè ló ṣe. Agbègbè náà ṣe. So alẹ́ nìkan náà máa ń ná ọjà ilé. Alẹ́ ló máa ń ná ọjà yìí. Kò sí ọjà ọ̀sán àbí? Alẹ́ ni. Tẹ́ bá wá lọ́sàn-án ẹ̀ ní rí nǹkan tó jọjú rà ṣùgbọ́n tẹ́ bá ti wá lálẹ́. Ṣé alálẹ́ ojoojúmọ́ náà máa ń ná? Alẹ́ ojoojúmọ́ náà máa ń ná lálẹ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ya àgbòrò. Ya mọ̀ gbà. Ẹ kúṣẹ́ o. Ẹ kúṣẹ́ o. Ẹ kú jẹ́ ẹ wá sọ. Kí ló dé tọ́ fẹ́ bẹ̀rẹ̀? Kí ló dé? Ìní bẹ̀rẹ̀. Ìyá mi, aláàrùn. Èrí mi lẹ̀. Báwo ni? Adúpẹ́. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀. Ṣé dé dáadáa? Adúpẹ́. Ló sì yẹ ẹyin ọkọ. Ló yẹ ń sówó lọ yẹ ń sọmọ. Bẹ́ẹ̀ ti filé yín lẹ̀tẹ̀ wá bẹ́ẹ̀ lẹ́tàn lọ lẹ́lọ́ba. Ìgbóná ò sí fún yín. Láàmà pè yín lẹ́ẹ̀mà wá lẹ́ẹ̀mà bá wa ṣe ẹgbọ́n. Yóò ti jẹ́ sí ni. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ibi ni ìdílé Afọlá. Àwọn Ìrèmọ̀gún ló wà níbí. Àwọn Ìrèmọ̀gún. Ìyàwó wọn ló wà níbí. Kókó mi máa wà sí ọ̀rọ̀. Láti ẹ̀wà bẹ̀. Ẹ má bínú o kí n sọ tí wọ́n yàn wá náà. Kí n sọ tí wọ́n. Ibi ni Ìdíròkò. Ìdíròkò bí àwọn Ògògó náà wà níbí. Ìdílé àwọn Ògògó, àwọn Ògògó Òkúlódò. Ìta Ṣàngó ni ibi ni wọ́n máa ń. Ògògó Òkúlódò ṣe lè ṣàlàyé ẹ̀ dáadáa fún wa because èèyàn lé mo mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. Oríkì wọn ni Ògògó. Ògògó àwọn Ògògó. Wọ́n ní Ògògó Òkúlódò. Òkúlódò. Wọ́n á kọ Olúfọ́n. Olúfọ́n òrìṣà Olúfọ́n ló wà níbí. Ìta Ṣàngó ni ibi ni wọ́n máa ń. Tí Ṣàngó bá bẹ́ẹ̀ ni Ṣàngó bá ti jì tó bá ti gùn a máa ń jó ń bí àwọn ẹlẹ́gùn Ṣàngó náà máa ń jó ń bí báyìí. So Ìta Ṣàngó ní báyìí. Ìta Ṣàngó ní bí.
agboolé ni ìjíròkò náà ń pè agboolé wọn Ògògó. ṣé ìrókò kan wà ń bí nígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Kábíyèsí ni ó fún yín ní ìtàn yẹn, ẹ mọ̀ jẹ́ kémi lọ wájú jù. Ó ti yé mi. Ọ̀rọ̀ pọ̀ ìbéèrè pọ̀ tá a máa bí kábíyèsí, eléyìí a kàn fi ṣe lérèfé. Kẹ má pàdánù ọjọ́ òní mo ní kí agboolé o. Bí ó ti ṣe wù mí tó kí n fi agboolé hàn yín, mi ò ní lè fi hàn yín nítorí pé ibi báyìí ni Ṣàngó ìlú Àyọ̀gó, ibi gangan ló wà. Ṣùgbọ́n nígbà tá a máa fi débi ọ̀pọ̀lọpọ̀ obìnrin tá a rí wọn ò wọṣọ, so kò jẹ́ ká lè fi hàn yín nítorí pé bí wọ́n ṣẹ̀ ṣe nǹkan kan tán nípa Ṣàngó ni. Ìdí tí mo fi wá sí ìlú Àyọ̀gó ibẹ̀ gangan la dé torí wọ́n fẹ́ ṣe ọdún Ọya ní ìlú Àyọ̀gó jẹ́ egúngún, ó jẹ́ ọdún egúngún, ṣùgbọ́n egúngún yẹn wá rí wọn kì í rìkọ́ọ̀dù ẹ̀ pẹ̀lú kámẹ́rà. Èmi sì tọrọ àyè wípé mo fẹ́ rìkọ́ọ̀dù egúngún Ọya, ṣùgbọ́n ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ wípé gbogbo nǹkan tá a rìkọ́ọ̀dù níbí, ẹ̀yin náà ṣáà ń gbọ́ quality audio tẹ̀ ń gbọ́ bọ̀, gbogbo nǹkan tá a rìkọ́ọ̀dù níbí pátá gbogbo ẹ̀ kò lọ ni kò dẹ̀ sọ̀rọ̀ nítorí pé a wọnú ilé Ọya. Egúngún ti wá Ọya là ń pè Ọya sì ní orí bí olùgbàlà fún gbogbo ọmọ Àyọ̀gó. Ó jẹ́ òòṣà kan tí a ń bọ̀wọ̀ fún gan-an. Ìyàtọ̀ tó wà láàrin tiwa pẹ̀lú ìtàn ẹlòmíì sí ni pé Ọya lọ́dọ̀ tiwa egúngún ni egúngún là ń pè ní Ọya, egúngún Ọya ló wà níbí. Ó sì jẹ́ egúngún kan tí a kì í sọmọ àyè fàmọ́ bí ká ṣe mú ní gbogbo tí tó bá ti jáde tó bá ti jókòó ní odó ló ń jókòó níbi tó bá ti jókòó tó bá ti ń sèkò lọ á gbé àparò, àwọn alákòóso wọn á gbé àparò fi gbé agbo ibi tí egúngún àti àwa èèyàn á wà lẹ́yìn àparò yìí á mọ̀ wo egúngún náà lọ́wọ́ jẹ́ ó sì ṣe gbogbo ètùtù ẹ̀ ló sì wọlé, kì í ṣe egúngún tí tó máa ń rìn kiri tó máa ń ọ̀yá fún mi lówó kìíní à ń bọ̀wọ̀ fún gan níbi òòṣà tá ń bọ̀wọ̀ fún mi tí òkú bá kú ó máa ń jáde ó máa ń ṣe tutù tí wọ́n bá tọrọ pé Ọya wá súre fáwọn níbi kan ó máa ń jáde. Ìdí tá a fi máa ń pè ní awímọ̀sílẹ̀ awímọ̀yẹ̀ ṣàbí àká láńkì Ọya níbi ọdún ìlàfẹ́ ṣe ní kọ̀pẹ́kọ̀pẹ́ tó bá yá
aṣọ tí Ọya bá wọ̀ tó bá lẹ́yìn ọdún 5 àmọ́ ní aṣọ yìí padà fún aṣọ tuntun. Ìgbà yẹn ní inú àṣà wa wọ́n máa ní Ọya padà sáàfin. Dídé ẹ̀ ó máa ń dé pẹ̀lú aṣọ tuntun. Ààfin bó ṣe ààfin Ọ̀yọ́ Ògún Ọ̀yọ́ ni àwa fi rú gbogbo ohun táyọ̀ bó ń ṣe. Ọ̀yọ́ náà ni afẹ́fẹ́ tiwa. Ọ̀yọ́ ni afẹ́fẹ́ tiwa. How are you? Lè fi kámẹ́rà gbọ́. Tó bá fẹ́ gòkè yẹn ẹ bọ́ bàtà ẹ má wọlé bẹ̀ láyò ẹ gbé ní kíní yẹn kẹ ṣùgbọ́n ẹ má wọ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ ṣùgbọ́n ẹ lè wọlé ẹ lè wọ ẹ lè dùn ṣùgbọ́n ẹ lè wọlé ìwọlé. Ó ti dà bẹ́ẹ̀ ya ikú náà. Ó ti dà bẹ́ẹ̀. Ṣé rí àwọn ọmọ Àyọ̀gbó àti dàpọ̀ mọ́ àwọn Ìgbò àwọn ọmọ Aláàfin tàwa níbí àti dàpọ̀ mọ́ Ìgbò ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ wà àwọn Ìgbò òfin wọ gbalẹ̀ tí wá ń bí kódà tí bàbá tó bí ẹ tó bá jẹ́ Ègbò tí ìfọ́n tó bá jẹ́ ìfọ́n Ègbò tí ìyá ẹ̀ bá jẹ́ Yorùbá Òòlù lé síbí àfi tí bàbá ẹ̀ kó jẹ́ Yorùbá ọmọ Àyọ̀gbó àbí gẹ́gẹ́ bí tẹ̀sí wá jẹ́ tí Ọ̀yọ́ dé nísìnyí wọ́n lè fi mọ owó kẹ́lẹ́ débi àmọ́ ọmọ Ègùn ẹ̀jẹ̀ Ègùn àbí ìfọ́n tó wọlé ìwọlé wà tó wọlé àfọmọ Aláàfin ní wọ́bí. Ẹ ṣeun. How are you? Ṣùgbọ́n Yorùbá wọ́n yí kéré sí i. Àti ìgbà ìrìn kìíní káwọ ọ̀nà mọ́ ká gbábí àbí ká lọ káwo kádé bí ìjàpàná ilé ààrẹ ṣọ́ọ̀ṣì lágbẹ́ kádé bí. Ọ̀kan gbòógì ohun tó jẹ́ kí n gbé fún Àyọ̀gbó òun ni pé àárín gbùngbùn àwọn Ẹ̀gùn tí a mọ̀ sí Fọ́n òun náà ni Àyọ̀gbó wà. Bẹ́ẹ̀ sì ni wọ́n gbìyànjú títí di ìsìn láti nǹkan bíi 350 years tí wọ́n ti wà ní àárín gbùngbùn àwọn Ẹ̀gùn àti Fọ́n. Wọ́n sì gbìyànjú àti preserve èdè wọn. Wọ́n gbìyànjú àti tọ́jú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá sì wò wọ́n dáadáa ẹ̀yin náà máa rí pé àti kékeré báyìí ni wọ́n ti máa ń kọ́ ọmọ láṣà àti ìṣe. Tẹ́ bá rí ibi tá a ti kúrò kì í ṣe pé wọ́n mọ̀ pa ń bọ̀ náà fi ń ṣe yẹn. Wọn mọ̀ pa ń bọ̀ wọ́n kàn ń ṣe tí wọ́n lágbàbẹ̀ kọjá ní ọ̀nà ọmọlú ẹni tí àwọn inú èmi mo jẹ́ ìyàwó ẹ̀. àwọn tí ìyàwó ṣé wàá rẹ̀ àwọn kan àwọn ìyàwó mi kan. ilé ààrẹ àwọn ní Ìkòyí Ẹ̀ṣọ́ iṣẹ́ tí ààrẹ mú gan tó ṣe nínú ọ̀rọ̀ ìṣàkọọ́lẹ̀ gbígbà ní pé àwọn ni wọ́n máa ń dífá fún ọ̀dọ̀ fàgbà ní títí fìdò ní tàbá fẹ́ dífá ìlú tàbá fẹ́ da ifá ìlú tàbá fẹ́ da ifá ìlú ìdí ni da ifá ìlú ìgbà míì ọba náà fúnra wọn ọmọ wa síbi àwọn adífá àgbà àwọn náà wà ní níbi ìṣọ̀kan ilé Ìkòyí Ẹ̀ṣọ́. Mo fẹ́ràn ọbẹ̀ tí ṣe kọ gbogbo àwọn eré rẹ̀ ti ṣe kọ́ káàkiri. A jẹ́ kí ọmọ onílé mọ ní jẹ́ ká lè jókòó ìwà pé ilé bàbá òun rèé. Mo fẹ́ràn ẹ̀. Ẹ má jẹ́ jẹ́ kí ṣe ẹ má jẹ́ kó dúró rárá ẹ má jẹ́ kó dúró. Tẹ́lẹ̀dùmarè bá fi sí yín lọ́kàn kẹ́ support ìkànnì yìí. Personal account details mi ilẹ̀ ń wò lójúmọ́ màwòrán yìí yẹn. Ẹ ṣeun. Ní ìgbà tí Ọ̀yọ́ Empire collapse àwọn ọmọ ogun Dahomey kógun já àwọn ìran Odùduwà nítorí pé kò sẹ́ni tó lè dá wọn lọ́wọ́ dúró mọ́. Ẹ má gbàgbé pé Ọ̀yọ́
ló máa ń dá wọn lọ́wọ́ dúró tẹ́lẹ̀ tí ò jẹ́ kán kógun ja àwọn ìran Odùduwà. Ìdí rèé tí mo fi béèrè pé ṣé protector lọ́yọ́ ni àbí oppressor. Jẹ́ àwọn ẹrú tí Dahomey tó kó ń gbà yẹn àwọn náà fi po ilẹ̀ tí wọ́n fi ṣe ògùn. Àwọn wo ni Dahomey kó lẹ́rú ńgbà náà? Gẹ́gẹ́ bí tí èmi ṣe gbọ́ èyí mọ gbogbo wọn ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kì í ṣe ìtàn tá a máa ń gbẹnu ẹ̀ sókè ká máa bà lè fa ìbínú wọn yẹn. Ẹ má jẹ́ ká sọ ńgbà náà. Ṣé ara àwọn kinní tẹ̀ ń sọ nìyí? Bẹ́ẹ̀ ni àwọn obìnrin ti wó ni obìnrin ó sì kún dúró lọ́hùn. So ẹ̀jẹ̀ ẹrú tí wọ́n bá kó. Ẹ̀jẹ̀ ẹrú ni wọ́n fi ṣe obìnrin tó wà lọ́hùn àbí kábò dé ìdí tó wà lọ́hùn ká tún padà gbà bí ó súnmọ́ ọ̀nà àbí. So ẹ̀jẹ̀ ẹrú tó máa kó ni wọ́n máa fi. wọ́n fi po lẹ́yìn gbà yẹn wọ́n fi ṣe ìpàká wọ́n fi ṣe fẹ́ǹsì. Wọ́n fi ṣe fẹ́ǹsì tọ́ga tó lókì gan-an. Kí ni wọ́n ṣe ń bí gbà náà? Ọmọ jagunjagun ni àwọn obìnrin àwọn Amazon èyí tẹ́ rí ń kútọ́ nìyẹn wọ́n máa ń kọ́ wọn ní. Ibi náà ti máa ń kọjá nígbà yẹn. Ibi náà ti máa ń kọjá. Ibi ilé ìtàn fi ṣe fíìmù yẹn. Bí ilé ìtàn fi ṣe fíìmù yẹn. Ibi báyìí gọgọgọgọ. Ibi ni àwọn Ìgbò wọn máa ń pè ní àwọn pọ́lọ́ntẹ̀. Ó túmọ̀ pé ibi à ń kọjá ibi àgbẹ̀ kọjá àwọn náà ni àwọn Ìgbò ń pè ní àwọn pọ́lọ́ntẹ̀. Yóò la lè gbé kájà. Ó ti yé wọn. Ọ̀tá ṣe kínní ẹ̀ lọ́wọ́ tá fi ṣe kínní. So ibi gangan ló ti ṣẹlẹ̀. Ọ̀fẹ́ gan-an tẹ́lẹ̀ dẹ̀. Ọ̀fẹ́ gan-an bóyá a tún lè padà lọ́la kẹ́ fi wo ohun ògiri yẹn kẹ́ gbà sínú kínní ajá lọ. Wọ́n pè wá pé kábíyèsí ti. Ṣé ká máa bọ̀ àbí? Ẹ wá. Okay. Ṣáà náà lè dọ̀bálẹ̀. Ẹ dọ̀bálẹ̀. Kò sí wàhálà. Ọba wà ń bẹ̀ ọba ò sí ń bẹ̀ ó ṣe dandan ká dọ̀bálẹ̀. Mo rí kábíyèsí gangan níjọ́ náà ṣùgbọ́n ilẹ̀ ti ṣújù láti bẹ́ sínú ìtàn kankan ní eléyìí tí ó jẹ́ ká padà wá ní ìjọ́ kejì. Níbẹ̀ ni kábíyèsí ti wá ṣàlàyé gbogbo ìtàn náà lẹ́kùnrẹ́rẹ́ fún mi. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín eléyìí lórí ìkànnì Yorùbá Pọ́nbélé ni wá a máa rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Orí Abínibí náà lẹ́ẹ̀tì rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn tí kábíyèsí sọ fún mi nípa ìlú Àyọ̀gbó eléyìí tí afarabalẹ̀ bí wọ́n ní oríṣiríṣi ìbéèrè nípa ìlú Àyọ̀gbó tó tún ní depth ju eléyìí lọ. Kò ní jù báyìí lọ fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ó ló ń jáde lójú screen yẹn ẹ wò mo sì mọ̀ pé ẹ ní regret pẹ̀lú orúkọ tèmi á máa jẹ́ Bùnmi Adétọ̀nà ẹ̀sìn má gbà ìlú Yorùbá Pọ́nbélé wọn lápàdé àwọn ará alẹ́ tí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ a sì ní Abínibí àti Bùnmi Adétọ̀nà ẹ̀sùn.